Èmi kábíyèsí ọba ajé Ọbàtálá àgbáyé ni mò ń sọ̀rọ̀ lónìí ní ibi tá a wá lónìí ní ọdún tá a ṣe ọdún ayọ̀ ní ọba jẹ́ fún wa. Àwọn ìyá àti bàbá ẹ̀ wọ́n wà lórí àsìkò yẹn náà tí ó bàbá ìyá
tó sọ ẹnìkọ̀ọ̀kan wá sílẹ̀ ọdún wọn òun là ń ṣe yìí eégún ló sì lórí ayé tí kálẹ̀ tùbà ó lè túṣẹ́ eégún máa ń fi akọ̀ gbálẹ̀ láti kó gbogbo àwọn nǹkan kúkú láàrin eégún ṣe pàtàkì nínú àṣà wa. Bámi àwọn tó ti gbàgbé ìṣẹ̀ṣe wa kí ni ìmọ̀ràn yín fún wọn? Ìmọ̀ràn mi fún àwọn tó ti gbàgbé ìṣẹ̀ṣe wa náà ni pé kí wọ́n padà sí ẹsẹ̀ àárọ̀ torí pé kò sí tí a lè fi ṣe ìdánimọ̀ àwa èèyàn dúdú bí kò ṣe àṣà àti ìṣe wa. Ìṣe oníṣe, àṣà aláṣà kò lè ràn wá lọ́wọ́. Bámi àwọn kan sọ pé àwọn Brazil ló lé gúngún àwọn mọ̀ pé àwọn ọmọ Yorùbá ló ní ìwé bá tàn mọ́lẹ̀ díẹ̀ sí. Ní Brazil wọ́n kò lọ láti bí ni tẹ bá dé Mexico nísìn eégún Yorùbá tí ń bẹ Mexico ó ti dúró gbogbo agboolé Yorùbá tá à lè gún mọ́ ẹ̀yẹn lọ Mexico ẹ lọ Brazil wọ́n mú lọ láti bí wọn àkókò lọ fún wọn bẹ́ẹ̀ ni. Ẹ bá a ṣàdúrà fáwọn ọmọ Nàìjíríà kẹlẹ̀ bá dárúkọ yín. Orúkọ tèmi ni lóye Ìfáyẹmí ẹlẹ́sìn bàbá wọn fún oṣù tó dá gbogbo etí tó ń gbọ́ wa ní òní kọ́ tó dá fún yín o. Àṣẹ. Iṣẹ́ ọdún náà ṣe lẹ́kọ̀ọ́ ní ọdún àgbáyé. Inú mi dùn gan-an, olórí mi ló fún bàbá mi fà. Inú mi dùn gan-an, wípé lórí mi, ìgbélé ti bẹ̀rẹ̀ láì 2020. Wọ́n ti rí 2025. Inú mi dùn gan-an, ìgbélé ìlú fà mí. Wọ́n mọ̀ pé lẹ́sìkò ti gba eléyìí náà, gẹ́gẹ́ bí ẹni ká ìṣòro. Ìbàrá wọn lábẹ́ kọ́ àwọn tó dàbí ẹni pé wọ́n fojú ìbàjẹ́ wé. Kò sí bàjẹ́ mọ́, eégún tó bá yàtọ̀ tí yọ̀ mọ́.